ẹ̀yin ti wa ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń tẹ̀lé ètò àṣírí ayé láti bí ijọ́ mélòó kan láti bí ọdún mélòó kan tẹ́ ẹ̀ sì padà lẹ́yìn wa torí tí yín làwa ṣe wà ń bí àdúpẹ́ àmọ́ lóore ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò àṣírí ayé pẹ̀lú Ìgòròǹtẹ̀ àti bàbá àlùbáríkà Awẹ́bídànù ní ìlú Ìgbòdú lẹ́yìn kí la fẹ́ sọ kọ́lọ́run kó ṣàánú wa àrùn àti àìsàn tí ń ṣe wá tó ń ṣe lẹ́yìn tó ń ṣe níwájú náà ni báwo obìnrin ṣe wà kó sóbìnrin tí ò ní kọ́lọ́run kó ṣàánú wa bàbá akíyan. ṣé yèyé oge àdúrà wa gbà o àní ṣíṣe o àní sílẹ̀tẹ̀ o ara àánú gbà o. bàbá àrùn àti àìsàn mà ní a ti sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́dọ̀ àwọn ọkùnrin láìmọye ìgbà ó sì ń ṣe obìnrin náà òyìnbó ẹ̀ wọ́n ní infection. àwọn ọkùnrin wọ́n sọ pé àrùn gbajúmọ̀ àtọ̀sí náà ń pè ní tàwọn ọkùnrin tó máa ń mọ àwọn ọkùnrin obìnrin náà bóyá àwọn ọkùnrin náà ṣíṣe obìnrin náà bí kò fẹ́ tọ̀ kójó ara máa yún káwọn kọ̀ọ̀kan máa yọ. máa bọ̀ o yèyé oge sórí kinní yẹn àtọ̀sí ọ̀tọ̀ sóti yé ẹ̀gúsí abẹ́ ọ̀tọ̀ àtọ̀sí wọ́n máa ń kó yẹn ni ẹ̀gúsí abẹ́ ọ̀fà ara ni ẹ̀gúsí abẹ́ tó bá mú obìnrin gbogbo ẹbí nǹkan etí nǹkan ara báyìí a máa ṣe wo kéńkéńkéńkéńké àwa péńtépéńtépéńté báyìí òní láti inú lọ́yún yẹn ó ti máa wá funfun àwa máa yún a máa wá funfun láti inú a máa yún ìyẹn ó máa ń ba ìfun jẹ́ tó bá yá èyí máa ń jẹ́ kí abẹ́ obìnrin kó máa rùn ó ní nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi fọ̀ tí kinní yẹn ò fi ṣẹlẹ̀ sóbìnrin mọ́ ó ní nǹkan ẹbu tí ó mu tí kinní yẹn ò ní ṣẹlẹ̀ sí mọ́ ìyẹn ni àwọn bàbá wa láyé àdáyébáyé wọn ní ẹ̀gúsí abẹ́ ọ̀wá rí àtọ̀sí tó bá pẹ́ ìní fa sétọ̀sétọ̀ fọkùnrin ìyẹn yìí oge àtọ̀sí yẹn wọ́n kó ìyẹn wọ́n kó àtọ̀sí kódà wọ́n kó àtọ̀sí alájà bí ajá bá tọ̀sí tọkùnrin bá tọ̀sí bẹ́ẹ̀ ìdí ó bẹ̀rẹ̀ sí máa jó ṣe mọ̀ pé láyé ijọ́ wọn máa kúnlẹ̀ tọ̀ ni tí nǹkan àsákàrí bá ti súnmọ́lẹ̀ níbi tájà ti tọ̀sí wọ́n kó àtọ̀sí alájà wọ́n kó àtọ̀sí ọlọ́yún lọ́pọ̀ jù lẹ́yìn àtọ̀sí ọlọ́yún ní dàtọ̀sí ẹlẹ́jẹ̀ sọgẹ́tì ọ̀rọ̀ mi gbogbo nǹkan yìí ọ̀làjú ni ò jẹ́ ká yóò mọ̀ mọ́ gbogbo àìsàn yẹn ló lè pààyàn gbogbo àìsàn yẹn ni ò lè jẹ́ kéèyàn ó ráyé ṣe gbogbo àìsàn yẹn ni ò lè jẹ́ kéèyàn ó rógolò gbogbo àìsàn yẹn ló lè máa díyàn lọ́wọ́ àfi pé kíni kéèyàn súnmọ́ àgbà ẹ wàá lo àwọn nǹkan tẹ̀gúsí abẹ́ yẹn máa ń bà bẹ́ẹ̀ jẹ́ ni torí máa ń ṣe báyìí a máa yọ funfun a máa yún wọn á fọ̀ ni tí wọ́n bá ti fọ̀ tá a bá ti ṣe nǹkan yẹn wọ́n á lò wọ́n á fi fọjọ́ méje náà ni ó fi lọ wọn ò ní gbúrú ẹ̀ mọ́ tí alátọ̀sí yẹn àtọ̀sí ní fàìstétọ̀ alákọ̀wé ni ẹ̀ka àkún wọn a máa lọ lo àwọn oògùn kan tí ìṣe akọ́kọ́ máa jóyàn wín báyìí ńgbọ́ ọba pé adọ́tọ̀sí ọlọ́yún ńgbọ́ ọba pé adọ́tọ̀sí alẹ́jẹ̀ ńgbọ́ ọba wá pẹ́pẹ́pẹ́ ní ọ̀wá di ìṣètọ̀ tó yé mi yèyí oge ìyẹn náà àṣáájò lé lórí ni kíní yẹn ò ní ṣèyàn mọ́ a wá ṣe àgbo ẹ̀ wọ́n á mú àwùjọ ayé àmọ́pẹ́ àtọ̀mọ́tọ̀ àlọ́ jẹun wá sọ fẹ́ kò sí ẹni tí ò láìsàn láyé àìsàn ní sí ìjẹ́kẹ́mi ogun tí akọ ibà bá ń ṣèyàn ìgbóná èèyàn máa lálàá bí ẹni pé yóò ń lé bí ẹni pé gbogbo nǹkan tó burú ìgbóná wà lára ẹ̀ nu bàbá ń bẹ lára ẹ̀ ìyẹn ni wọ́n ló gbóná bí ẹlẹ́fun ṣàpàná ò gbóná ẹlẹ́fun ẹ̀ ló gbóná Jagunlabi tí ó ní ìjọ kó tó bọ́mọ wí àràmàkàtí kétòjò tẹ̀rùn ẹni tó bá mọ orúkọ tí ṣàpàná ń jẹ́ lọ́mọ orúkọ tí Ṣàngó jẹ́ sórí àwọn àìsàn yìí ọlọ́mọ fàìsàn ṣèyàn wọn a máa fa àìsàn síyàn lágọ̀ọ́ ara èèyàn máa kó àìsàn nílé pípé kó máa lọ lé ìgbọ̀nsẹ̀
ṣùgbọ́n táìsàn bá ṣèyàn téèyàn bá wá solúsàn sí wọ́n ti fa ikú pamọ́ sóńtọ̀ ọ̀hún lágọ̀ọ́ ara. Yèyé Oge, àìsàn ní pààyàn o, àìsàn ní pààyàn, àìsàn ò dá o, àìsàn ò dá o, ọlọ́mọdé arógun àìsàn o, gbogbo wa pátá ọlọ́mọdé arógun àìsàn. Èrú eléyìí tẹ́ ń sọ pé ìfẹ́sítà àbíkẹ́ alákọ̀wé ẹ̀yìn máa ń fọ́ bọ̀rọ̀ jẹ́. Ẹ̀gúsí abẹ́ ni ọ̀tọ̀ làtọ̀ sí ọ̀dà Yèyé Oge, ọ̀tọ̀ ní jẹ̀díjẹ̀dí, ọ̀tọ̀ ní yọ̀díyọ̀dí. Títí ń bá ń yọ ọ̀tọ̀, jẹ̀díjẹ̀dí ọ̀tọ̀, yọ̀díyọ̀dí olóògùn tiẹ̀ lọ́tọ̀. Sọ mọ̀ pé alábàáhùn kìí nírú. Àlùbáríkà. Tí ọ bá wà ń lọ báyìí ni wọ́n máa bẹ èyí tó sáré wọnú ńlá fi ṣiṣẹ́ rẹ̀. Yèyé Oge ó dijọ́ mẹ́jọ, àdúrà wọ lọ́njọ́ gbà. Aṣọ gbogbo ẹ̀ tí wọ́n bá bù sí ẹni tí díẹ̀ bá yọ báyìí tó bá fi kàn án yóò sáré wọlé ni kò ní jáde mọ́. Ìyẹn ni yọ̀díyọ̀dí fi lọ bọ́tí àìsàn gbà ọ̀tọ̀. Ẹ̀gúsí abẹ́ ẹ̀ fi ń wé ẹ̀gúsí abẹ́ ẹ̀ fi ń wé fẹ́sàn àtọ̀sí jẹ̀díjẹ̀dí ẹ̀ máa fi wé yọ̀díyọ̀dí. Jẹ̀díjẹ̀dí ẹ̀hìn ní tí múyàn, yọ̀díyọ̀dí ìdí ní tí yọ. Ọ̀tọ̀ọ̀tọ̀ lógún ẹ̀ ni mo fi sọ pé àwa bàlùbá àwa tó. Mo ní ewé kan tẹ́ bá ṣe títí èèyàn bá yọ pàdímọ́ tẹ́ bá gbà báyọ̀ máa lọ ẹ mọ̀ ní ìdí lágbájá lọ wọlé yòókù ní yóò jáde mọ́ bó ṣe ń ṣe. Ẹ bá ti gbà báyọ̀ sáré wọlé ni ẹ kàn ju kí ni ẹ sábẹ́ ni ẹ mú tá a bá parí sẹ́yìn tán ábí ni kò fi gúndì báyìí ni tó bá ṣe ṣe pínkín yẹn bẹ́ẹ̀ ni ó ṣe sáré wọlé. Díyàn ò ní yọ ọmọ láyé, díyàn ń yọ ẹ̀ wọ́n sọ pé jẹ̀díjẹ̀dí ni ẹ̀gúsí abẹ́ mú yẹn ní kíní. Ó dijọ́ mẹ́jọ Yèyé Oge. Ẹ̀yin ará ilé ẹ̀wọ̀ kọlọ́run kó ṣàánú gbogbo obìnrin àti ọkùnrin náà ló ń rìn pẹ̀lú àìsàn kan àbí méjì ṣùgbọ́n tí wọn ò mọ ọ̀nà àbáyé pọ̀ sí bàbá àlùbáríkà àbìrànù. Tí ìwọ bá ń gbogbo àwọn àlàkalẹ̀ tó ń là kalẹ̀ lẹ́kọ̀ọ́ ṣe é symptoms yẹn ìwọ ń rí kọ́sọ̀ bàbá àlùbáríkà àbìrànù ìlú Ìgbòdù kíbi tá a bá ti ń bá ṣọpẹ́ dẹ́kọ̀ òdùgà ẹ wọ́n tó lọ sí Ìjẹ̀dẹ́ bọ́lẹ̀ ní Ìgbòdù junction kẹ́ ẹ bèrè bàbá àlùbáríkà tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492. Ó ń ṣe ìyàwó ó ń ṣe ọkọ ó ń ṣe ọmọ ẹ tàbí ọ̀rẹ́ ẹ tàbí ará àdúgbò ẹ tó sọ tó gbọ́ kàn sí wọn torí pé má jẹ́ kan bora wọn pa ìwọ náà má borí ẹ pa. Ire o, ó dàbọ̀.